ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀yin ọmọ Yorùbá ọkọ ọmọ Yorùbá nílé lóko ní ìrìnàjò ìlú Itaogbolu náà láti wà àti kúrò ní ìlú Itaogbolu ní ìpínlẹ̀ Ondo Akure North ibẹ̀ náà láti wà tí gẹ́gẹ́ bá ti ṣe sọ wípé a mú mega rally wá sí ojú ìwòran yín pé àwọn ọmọ ìlú Itaogbolu náà pé wọ́n ti gbáradì wọ́n ti ṣetán fún Yorùbá Nation Declaration. Ẹ ṣé gan ni Koikimedia bring the world closer to your doorstep. A ti move lọ sí ìgboro Itaogbolu báyìí a ti move lọ sí ibẹ̀. Ẹ ṣé gan ni Koikimedia bring the world closer to your doorstep. Yoruba Nation will stand. Yoruba Mada, Yoruba Nation will stand. Koikimedia bring the world closer to your doorstep. Wọ́n bẹ̀rẹ̀ ká sàn máa. Yoruba Nation. Bẹ́ẹ̀ni, a fẹ́ dá Yoruba Nation sílẹ̀. A fẹ́ kúrò nínú oko ẹrú tí a wà. Wọ́n bẹ̀rẹ̀ ká sàn máa. Yes ma. Ẹ jọ̀ọ́ mọ́mí ẹ jọ̀ọ́ kí lorúkọ yín mà? Orúkọ mi ni Itaogbolu. Ẹni? Itaogbolu. Itaogbolu. Ẹ jọ̀ọ́ mọ́mí ẹ jọ̀ọ́ ṣé ọmọ bíbí ìlú yìí ni yín? Ọmọ bíbí ìlú yìí ni yín? Ẹ jọ̀ọ́ màmá ẹ jọ̀ọ́ ẹ má bínú mà. Màmá ní ilẹ̀ lókìtì ní ilẹ̀ Nàìjíríà tí ẹ wà yìí. Ẹ jọ̀ọ́ mà kí ni àǹfààní tí ẹ rí jẹ ní ilẹ̀ Nàìjíríà tí ẹ lè bá àwọn ará ilé sọ? Àǹfààní náà jẹ́ pọ̀ torí ebi wà lóde. Ẹni? Ebi. Wọ́n mẹ̀jẹ̀ bá mi gbọ́n sókè. Ebi ń pa wá mẹ̀kúnnù. Ebi ń pa wá àgbà. Ebi ń pa ẹ̀yin àgbààgbà. Bẹ́ẹ̀ ni àwa àgbààgbà tá a tọ́ ọmọ kan wọn ò rí ṣẹ́ṣe. Àwọn ọmọ wọn ò rí ṣẹ́ṣe. Tẹ bá ti tọ́ àwọn ọmọ tán àwọn ẹ̀yin lẹ tún fún àwọn ọmọ tó yẹ kó máa bọ yín. Bẹ́ẹ̀ ebi ń pa wá. Àǹfààní tẹ́rí jẹ nílùú Nàìjíríà nìyẹn. Mọ́mí ẹ jọ̀ọ́ ẹ má bínú àtẹ̀tù gbọ́ ohun kan wípé ní ìlú ìkànsẹ̀ wípé ẹ̀ níná wípé ó ti tó bí àwọn ọdún kan ṣé lóòótọ́ ni? Omi gan kò sí fún wa. Kò sómi?
bẹ́ẹ̀ni. Ojú ọ̀nà ńkọ́? Ẹ má sọ nípa tójú ọ̀nà. Àwa àgbà ẹ̀yà ò lè kọjá láti bí lọ Akure báyìí. Tá a bá lọ ilé ìwòsàn làwọn ọmọ wa ti lọ dúró. Kókẹ́ni gbogbo ara la máa ro wá. Ẹjọ́ àwọn àgbẹ̀ yín náà ní ìlú yìí náà kọ́ ìjẹ́ ọkàn wọn balẹ̀ ní sí ó láti lọ sí oko. Ìyẹn ló wá burú jù báyìí. Ìyẹn ló burú jáì. Torí kókẹ́ni tá a bá lọ oko ọkàn wọn ò balẹ̀. Ilé kan tá a wà gan a wà nínú ìlà. Ìlà ìlò yẹn wà nínú ilé kan tí ẹ tún wà. Ọkàn balẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Kò sí security fún yín. Ìpànìyàn lọ lóríṣiríṣi. Gbénigbéni kan kò lè tún. Àwọn tó ń fi nìyàn wọgbó wọ́n wà lójú ẹ̀. Màmá yìí jẹ́ ẹ̀yin ti gbọ́ nípa Yorùbá Nation mà. Láṣẹ tí ń gbọ́ nìyí. Tẹ́ bá lè gbà wá lóko ẹrú àwa náà bọ́ lóko ẹrú. Ìyẹn tí wọ́n bá gba Yorùbá Nation. Kọ́ lè gbà wá kúrò, kọ́ lè gbà yín ìyá wa kúrò nínú oko ẹrú. Wípé inú oko ẹrú lẹ ti wà ní ìlú location 419. Inú oko ẹrú làwọn. Àwọn gbájú ẹ ti pọ̀. A ò rí ibi tí sùn. A ò rí ibi tí sùn. Tá a bá ní ká sọ̀rọ̀ náà tààrọ̀ dalẹ́, ilẹ̀ aṣọ ilẹ̀ àti. Ìyẹn lórílẹ̀-èdè Nàìjíríà. Bí ìyà ṣe ń jẹ yín ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn tó ṣiṣẹ́ wọn ò lówó. Àwọn tó tún ṣiṣẹ́ gan wọn tún lówó. Àwọn tó ṣiṣẹ́ àwọn ni wọ́n jẹ. Màmá ẹ ṣé gan ni màmá yìí jẹ́ ẹ̀yin nígbàgbọ́ pé tá a bá gba orílẹ̀-èdè Yorùbá Nation wípé ìfọ̀kànbalẹ̀ máa wà fún yín. Lórúkọ Jésù àdẹ̀dá fún gbogbo wa. Ẹ̀yin nígbàgbọ́ rẹ̀. Ẹ nígbàgbọ́ rẹ̀. Ẹ ṣé gan ẹ jọ̀ọ́ kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí. Ẹ ṣé gan ni. Ẹ jọ̀ọ́ màmá ẹ jọ̀ọ́ kí ni àmọ̀ràn tí ẹ ní fún àwọn ẹgbẹ́ yín gan àti àwọn ọmọ yín tó jẹ́ pé ọmọ Yorùbá òótọ́ kí ni àmọ̀ràn tí ẹ ní fún wọn? Àmọ̀ràn tí mo ní ni pé ká ní ìgbàgbọ́, ká dẹ̀ ní ìfọwọ́sowọ́pọ̀, ká ní ọkàn kan. Láti pé ká lè ja ìjà yìí. Ká lè ja ìjà ní àjàyè. Káwọn kan wọ́n máa gbé sókè, káwọn kan máa pàdé. Tọ́ bá ti ní ká gbé, ká jọ gbé. Tọ́ bá ti ní ká gbé sílẹ̀, ká jọ gbé sílẹ̀. Kì í ṣe pé káwọn kan fi ìjẹkújẹ ìjẹwọ̀nbíà wọ́n fi bà gbogbo ẹ̀jẹ̀. Ìyẹn gan ló bà gbogbo ẹ̀jẹ̀. Ẹ ṣé gan ni màmá. Ẹ ṣé gan ni mà. Koikimedia bring the world closer to your doorstep. Gẹ́gẹ́ bí a ti sọ fún yín wípé bó bá ṣe ń lọ ní ìlú yìí, a ó máa fi tó yín lójú, a ó máa fi tó yín ní etí ẹ̀yin ọmọ ọkọ Yorùbá tí ẹ wà ní ilé lóko ní ìrìn àjò ní ẹ̀yìn odi. Mega rally ni à ń ṣe ní ìlú Itaogbolu ní ìpínlẹ̀ Ondo, ibẹ̀ ni a wà. Ẹ ṣé gan ni Koikimedia bring the world closer to your doorstep. Wọ́n ṣe Yorùbá Nation ní Itaogbolu wọ́n ṣe rally àwọn ọmọ Yorùbá Nation nílẹ̀ wọ́n ṣe lọ́wọ́ sí. Koikimedia bring the world closer to your doorstep. Láti ìkànnì àrólé bàbá tẹ́ńtẹ́ olúmọ ìjẹ́bi ọba lọ́la àwa tí ìlú Itaogbolu láti wá ṣe mega rally fún orílẹ̀-èdè tuntun tí a ṣẹ̀ṣẹ̀ bí tí í ṣe orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá tí ó jáde kúrò ní ara orílẹ̀-èdè olómìnira tí í ṣe orílẹ̀-èdè Nàìjíríà láìpẹ́ yìí. Àwa ní ká fi tó yín létí
wípé àwa ọmọ Yorùbá ti ṣetán láti kúrò nínú oko ẹrú láti bọ́ lógun ogun ìjínigbé Fúlàní ìpanilẹ́kúnjayé kí wọ́n máa jẹ́ àwọn ìyá wa gbé kí wọ́n máa gbá wọn sí nínú oko kí wọ́n má jẹ́ kí a kó èrè oko délé gbogbo ogun ebi àárọ̀ ebi ọ̀sán ebi alẹ́ káàdé hospital ká má ní ìwòsàn tó péye àwọn ọmọ oníwèé wa ká má ní ẹ̀kọ́ tó péye so àwa parapọ̀ láti kúrò nínú orílẹ̀-èdè náà láti dá orílẹ̀-èdè bàbá tiwa ní ibi tí a ó ti súnmọ́ra wa tí ìjọba wa ó ti máa tó tí ó fi máa tọ́jú àwọn arúgbó wa àwọn àkàndé ènìyàn wa wọ́n ní ètò láti máa tọ́jú wọn bẹ́ẹ̀ ni àwọn tí ọwọ́ wọn ò tó láti rọrùn láti fi jẹun gbọ́ láti wọ ẹbí àti ara so ìjọba wà fún oníkàlùkù wa láti lè máa ṣe dáadáa ní orílẹ̀-èdè bàbá àti ṣe orílẹ̀-èdè Yorùbá òun ní káwá mú wá sí etí ìgbọ́ yìí ìjọba ìjọba yìí ká wà nínú ẹbí àti kápẹ́ ọjọ́ ọjà káàpẹ́ ọ̀lẹ́tẹ̀ dá ẹ ṣe ìyá mi kò ní bàjẹ́ fún mi. Ẹ ṣe òun náà lẹ́tí gbọ́ yẹn ará alẹ́ òun ni yàrá ń bá a sọ̀rọ̀ yẹn wọ́n ní gbogbo nǹkan tí wọ́n dùn kí Ọlọ́run kó wà pẹ̀lú wa. Koikimedia bringing the world closer to your doorstep. Mọ́mí mi ẹ ká sọ máa. Yes ma. Ẹjọ́ máa kí ni orúkọ yín? Ají. Mọ́mí mi ẹjọ́ máa. Mo ní ìbéèrè méjì mẹ́ta kan tí mo fẹ́ bi yín ẹjọ́ ẹ má bínú. Ẹjọ́ máa kí ni àǹfààní tí ẹ rí gbà ní orílẹ̀-èdè Nàìjíríà? Ẹni especially ìlú Ìgọ̀ ẹjọ́ kí ni àǹfààní tí ìlú ìrí gbà ní orílẹ̀-èdè Nàìjíríà? Kò sí tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀sùn kàrígbà ní orílẹ̀-èdè ẹ̀dẹ̀yẹ pé kí a rí bà fún ilé fún kété tí bọ̀ lé gbogbo sí ẹ̀yẹ fún kété yóò dẹ̀rọ̀ wọ́n kété yẹn tó bọ̀ lé éle. Ẹ ṣe gan ni mà mọ́mí mẹ́jọ mà ìjẹ́ ẹ̀yin nígbàgbọ́ wípé tí a bá gba orílẹ̀-èdè Yorùbá nation wípé ohun gbogbo máa rọrùn fún yín. Á rọrùn a bá gba ìjọba padà á rọrùn kété á rọrùn èkúté múlé á rọrùn èyí lè kókó mọ́. Ẹ ṣe gan ni mà ẹ yọ kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí. Akíwọ́lá tó ṣe. Ẹ ṣe mà. Koikimedia bringing the world closer to your doorstep. Kí lẹ sọ bàbá? Kì í ṣe kan àṣà wa kì í ṣe kan Yorùbá nation ni wọ́n ní ìkan yí ìkan ẹ̀ ni oníhun lọ oko tó bá lọ oko tó padà dé ibi tí tó fi sílẹ̀ sí náà náà padà bá ẹ jẹ́ ká dá dúró orílẹ̀-èdè Yorùbá nìkan ló lè ṣe nǹkan tó wà nílẹ̀ yìí wọ́n tá bá ní kí ká máa ṣe àti tẹ́sí nǹkan wọ́n ní a food for 40 years a food forever ìtumọ̀ yẹn ni pé wọ́n ní o jẹ́ ọmọ ogójì ọdún o ti dáàbò kan mọ̀ o lè dá mọ̀. Bẹ́ẹ̀ ni bàbá mi ẹ jọ̀ọ́ ẹ sọ orúkọ yín fún wa ní kíkún. Orúkọ mi ni ọmọ Adésùà torí orúkọ la fi pọ̀ ọmọ aládé Ayọ̀dèjì. Láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ struggle Yorùbá nation ni mo ti ń tẹ̀lé lórí social media kò dẹ̀ síbi mi mọ̀ pé rally wà níbílẹ̀ ní but mo ti ń lọ sí Àkúrẹ́ padà tí mo lè pàdé àwọn tí ó ń bọ̀ mo ní láti yí padà yíjú ṣe yútàn láti padà tí wá bá darapọ̀ mọ́ wa láti ṣe rally. Ẹ ṣe gan ni ọmọ ọkọ Yorùbá. Lágbára Ọlọ́run ojú agbèmí àti kò ní gbé ọ̀dàlẹ̀. Bàbá mi ǹjẹ́ ẹ lérò pé tí a bá gba orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ara ó ní wá bí? Ìbéèrè tẹ́ ọ̀pọ̀lọpọ̀ máa ń béèrè pé ìyà jẹ wá máa ní orílẹ̀ ní gbogbo ilẹ̀ ní àgbáyé kán lọ wò tá a bá jẹ́ ká padà sínú ìwé Bíbélì torí tá a bá fẹ́ kò sí kan tá a bá fẹ́ sọ wọ́n ní ilẹ̀ tó ń ṣọ̀ fún wàrà tí kò yí èmi máa ń sọ pé ibi tí àwọn Israẹli kọ occupy yẹn kì í ṣe bẹ̀rẹ̀ ẹ̀kọ́ occupy because tá a bá wò ó pé 40 days 40 nights àti 40 days ló yẹ kó bìnrin láti Egypt sí ibi tí ẹ̀yìn àwà yìí because tó máa sọ pé ilẹ̀ tó ń ṣọ̀ fún wàrà tí tá a bá gbìn nǹkan sí òfurufú omi náà máa kán sí díẹ̀ lórí ní ilẹ̀ Yorùbá wa yìí àpò èso àwọn èso jáde ká máa sọ ilẹ̀ tó ń ṣọ̀ fún wàrà tí kò tó yẹ pé tí àgbàdo bá bọ́ sínú gọ́tà àpò níbẹ̀ nílò àti roko sí agbọmọ ń bẹ. Omi tí ẹ fi fọ tòmátò ṣẹ dàdà nù á padà wù náà. Ìyẹn ló kéré jù nínú kinní. Àwọn kan sọ pé ẹ̀wà.
ògiri tó pọ́nlẹ̀. ògiri lórí òkúta gan. ẹ gbọ́rọ̀ ẹ̀ ara ilé. lórí òkúta ẹ bá wa gbé kámẹ́rà sórí òkúta bí ẹ rí i pé gbogbo igi wù sórí ibẹ̀. bẹ́ẹ̀ni ìgbà tí ìjọba amúnisìn Nàìjíríà tí wọ́n mọ nǹkan tó ń fẹ́ fowó ṣe mọ́ wọ́n lọ gbé àwọn expert wá láti Israel àwọn èèyàn wá sọ pé káwọn lè mọ tẹ̀rẹ̀ Nàìjíríà wọ́n bọ́lẹ̀ ní wọ́n tó ṣe kúrò ní rìdíìmù wọ́n á bọ́lẹ̀ wọ́n rí òkúta wọ́n rí igi tó wù síbẹ̀ ibẹ̀ ni wọ́n ti padà pé these people are not serious because a ní ilẹ̀ tó jẹ́ pé a ní ìdí àti we don't need to manure our land it should bring forth food. Tábàṣẹ pure organic product ló yẹ ká máa jẹ lórí nílẹ̀ Yorùbá yìí but ẹ wá jẹ́ kí àwọn nǹkan tó ń wá fún wa láti ilẹ̀ Haúsá tó bá gbin ata tó bá fi manure sí kó fi fertilizer sí kó lè rérè fún bẹ́ẹ̀ but nílẹ̀ wá lójú ọ̀dà bí ó wà tó máa fi ilẹ̀ kí mọ́tò máa rìn fún ọjọ́ mẹ́rin tí èso àtàbà hù bẹ́ẹ̀ tí èso àtàbà bọ́ síbẹ̀ á hù. èyí tá a ṣe wá ń sọ pé ìyà jẹ wá kò sí àgọ́ tó fẹ́ jẹ wá tiwa ni pé ká mọ̀ nǹkan tá à ń ṣe ká dádúró ká dẹ̀ mọ̀ pé nǹkan tá à ń ní ó tó wá ń pín. tòmátò tá à ń pòdúsì ní Itaogbolu bí ó ju eléyìí tó ń kó wá láti Kánò. ilẹ̀ wí dájì. tòmátò tá à ń pòdúsì ní Itaogbolu ń sìn ó ju eléyìí tó ń kó wá láti Kánò. àjẹ tí wọ́n mọ̀ àwọn là ń pòdúsì tòmátò ń sìn. fúnra ara wa ń bíbà. àwa là ń pòdúsì ẹ o. ìyẹn ni wípé tí a bá gba Yorùbá nation ìyà ò lè jẹ wá nù o. wọ́n tún mi ṣe ọmọ bíbí Itaogbolu bí mi ní. Bàbá mi jẹ́ ẹ̀rọ̀lẹ́ tá a bá gba Yorùbá nation yìí láti jẹun fún wa. Ó àsọtẹ́lẹ̀ ti wà May 11, 1963 nígbà tó fẹ́ ju bàbá Awólọ́wọ̀ sẹ́wọ̀n ó ní ilẹ̀ Yorùbá ó ní àdìbí àpéwò ó ti wà ńlẹ̀. Ẹ̀yin bàbá àti ìyá mi tí ẹ ń pè wá láti ilé ẹ̀mí ọmọ yín náà ni àbúrò yín Adéṣọlá Adétọ̀nà láti ìkànnì bàbá àròlé tẹ́tẹ̀ olúmọ ìjẹ́bi ọba lọ́la a wà ní Itaogbolu ní ìlú Akure ní Ondo State tí a tún fi ọ̀rọ̀ wá ní ọ̀pá lẹ́nu rẹ̀. Tí ń gbọ́ yẹn wọ́n ní láti 1963 ni Awólọ́wọ̀ ti sọ pé orílẹ̀-èdè Yorùbá yóò di orílẹ̀-èdè àpérò káàkiri gbogbo àgbáláyé. Bàbá mi tí yóò ní bàjẹ́ ẹ bá mi tẹ̀síwájú sà. ẹnìkan lè ṣe àwọn àgbà àfẹ́dàpọ̀ mọ́ àwọn amúnisìn àwọn náà ni wọn ò fẹ́ òmìnira àwọn ẹran wá lọ́wọ́ ọ̀pẹ́rẹ́sì wá ń sìn Yorùbá sáìpà pẹ̀lú British ìgbà tí John Lada tó wá sí bí ó ní ilẹ̀ Yorùbá nation òun gbà kọjá kò sí London àti kò bá 1000 years ní Yorùbá nation ti wà ẹni tó bá mọ history yes we have Ọ̀yọ́ empire òun ni nation gbà yẹn yes sábà pẹ̀lú British kì í dára Nàìjíríà láti from day one Jabara Williams ó sún British government pé ìran Yorùbá wà lè dáàbò mọ́ British. ẹjọ́ dájọ́ ẹjọ́ ẹ má bínú sà ẹjọ́ ta lẹni pé ó sún àwọn British. Jabara Williams ẹjọ́ ṣé ọmọ Yorùbá ni wọ́n. ọmọ bíbí Yorùbá ni. wọ́n sún àwọn British. ní 1913. wípé àdàpọ̀ mọ́ amalgamation. ó wà ńlẹ̀ rẹ́kọ̀dù wà ńlẹ̀. Tẹ́lẹ̀ 1914 amalgamation tó lọ ṣe yẹn. Ọmọ Yorùbá gan wà àti ẹ̀ ń bẹ̀. sáìpà àti kẹ́ẹ̀dá ọkọ̀ ọmọ Yorùbá tó sáìpà pẹ̀lú British. Kí ni ẹ ti ṣẹlẹ̀ rí o? Mo tún padà tún gbọ́ sí gbogbo ará iléeṣẹ́ ń gbọ́. Wọ́n ní kò sí Yorùbá kankan. Wọ́n dẹ̀ ń claim pé àwọn Yorùbá kan wà ń bẹ̀ tọ́jọ́ tí wọ́n bọ̀ wé. láyé kọ́dọ̀ ọkọ̀ ọmọ Yorùbá tó sáìpà pẹ̀lú British. láyé abàtìmákọ́lù sáìpà pẹ̀lú wọn. Jabara Williams sáìpà pẹ̀lú wọn àwọn ẹnikẹ́ni wọn sáìpà pẹ̀lú wọn àwọn adéyẹmọ alákìjà wọn sáìpà pẹ̀lú wọn Yorùbá dá dúró láti lẹ̀ wá ni. láti lẹ̀ wá. láti lẹ̀ wá. ọ̀rọ̀ lẹ́gbẹ́ yẹn ìyá àti bàbá mi nílé láti Itaogbolu ní ìlú Akure ní Ondo State òun náà sọ fún wa yẹn pé kò sí àgbàlagbà Yorùbá kan tó bá lọ lùgàdà bí ẹnì kankan lọ́sàn-án àgbẹ̀mẹ́tì pé wọ́n dá wa àti Haúsá. ṣé ohun tẹ́ ẹ̀ sọ báyìí ni pé lọ lùgàdà ó mọ̀ kòlábò pẹ̀lú Odùmadà Fódíò láti lè gba ilẹ̀ wa ṣé ohun tí ẹ̀ ń kà láti sọ fún wa nìyẹn. sálẹ̀ àwọn asálọ́sà ìbá pẹ̀lú ṣé à pé Dr. Magodi lónìí Niger area kó fi lọ́kọjá ìlú kọjọ ibẹ̀ ló fi ṣe kápítà ẹ̀ lọ́kọjá is part of Yorùbá o ìlú kọjọ ni o òun ni ò mọ ìlú kọjọ ọkọ̀ o tó fi
lórúkọ Lọ́kọjà ìlú kójọ lórúkọ Lọ́kọjà ọ̀wọ́rọ̀ ọmọ Yorùbá ni wọ́n ìlú kójọ. ẹ̀yin ìyá àti bàbá mi nílé inú mi dùn láti wà ní Itaogbolu lónìí nítorí àwọn ìtàn tí bàbá tèmi kò kí sọ fún mi òun ni mo gbọ́ láti ẹ̀rọ bàbá yìí wọ́n ní wọ́n jẹ́ pé wá pé Lọ́kọjà tí à ń wá là ń gbọ́ yẹn ìlú kójọ ni wọ́n ń pè é ẹni tó kọ́ ni òmò Lọ́kọjà kọ tó lè òmò ìlú kójọ kọ tó fi kọ Lọ́kọjà ẹ ṣé bàbá mi ẹ tẹ̀síwájú sà. ìgbà táwọn British tó ń ra kí ló ń kọ kìíní kọ́pì ìjọba tó rà ń gbà yẹn ó ní ta ló máa bá British manage ẹ̀ Dr. Makode ó sọ fún British authority ó ní ọmọ mi tó wà bí òun náà máa bá yín manage ẹ̀ ìyẹn lọ lùgard kí sí lára àwọn òun wọn ìrọ́kọ́ wọn kọ́ka ilẹ̀ Yorùbá rí o. ẹ ṣé bàbá wa lẹ́ẹ̀kan sí kí ni orúkọ yín ní kíkún. Sọ̀yà Fátúnṣe lórúkọ tèmi. Bàbá wa yìí ní Sọ̀yà Fátúnṣe. ẹ ṣé gan ni Koikimedia bringing the world closer to your doorstep. Bàbá tẹ́tẹ́ world media. Sàùtì onílọ́wọ́ mi. Ẹjọ́ afẹ́fẹ́ lọ́wọ́ ẹ̀sẹ̀ Yorùbá ní ṣàkóso ọmọ Yorùbá ẹjọ́ ọjà sí ìlàjà àwọn ọmọ ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko nírìn àjò gẹ́gẹ́ bí ohun tí a ti sọ lẹ́yìn odi gẹ́gẹ́ bí ohun tí a ti sọ wípé ìlú Itaogbolu ni a wà ní ìpínlẹ̀ Ondo fún mega rally Yorùbá nation ibẹ̀ náà la wà lọ́wọ́ báyìí lọ́wọ́ bá a fẹ́ ka national anthem wa òun la fẹ́ kà báyìí Koikimedia bringing the world closer to your doorstep. Ẹ̀rọ wa bẹ́ mọ́tò dúró gbogbo mọ́tò tó bá ń bọ̀ àti mọ́tò àti ọ̀kadà ẹ jẹ́ kó dúró afẹ́ka Yorùbá nation national anthem. Yes, no, general. Number one. Ǹjẹ́ ìjẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó sàn fún àti fún olú ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Ó ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológun ilẹ̀ adúláwọ̀ ìtọ́sọ́ ọ̀rùn láti la ayélujára nílẹ̀ Áfíríkà láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo pinnu láti fi ìwòsàn kan fún ìlọsíwájú ìran Yorùbá. Mo fọwọ́ àwọn orílẹ̀-èdè àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè ìlú. Èyí yóò fún gbogbo ipá, iṣẹ́, ọgbọ́n àti ìṣe ìpínlẹ̀ orílẹ̀-èdè ní òtítọ́ àti òdodo ìjọba ayé. Gbogbo olùdíje àwọn akọrin tó ti lọ kò ní jáwọ́ sọ láti ọwọ́ mi sí ìgbàgbọ́ ọdún ìrẹ́wò. Mo ṣe ìrírí sí ẹ̀sìn àti ìṣèlú. 你
àti ìjàgbára orílẹ̀-èdè yìí nínú gbogbo Yorùbá èdè fún àṣà kan àti ìṣe kan gbogbo Koikimedia bringing the world closer to your doorstep. Ọmọ ẹ ká sàn mọ́, ẹ ká sàn mọ́ mi. Ẹ jọ̀ọ́ mà, kí ni orúkọ yín mà? Deborah ọ̀nà Ọlọ́run fẹ́. Wọ́n mi ẹ jọ̀ọ́ mà, mo fẹ́ béèrè àwọn question méjì, àwọn ìbéèrè méjì kan ní ọwọ́ yín. Ẹ jọ̀ọ́ mà, bóyá ẹ dẹ̀ lè dá wa lóhùn. Ẹ jọ̀ọ́ mà, láti ní ìlú Nàìjíríà, ẹ jọ̀ọ́ mà, kí ni àǹfààní tí ẹ lè bá wa sọ wípé ẹ rí gbà ní ìlú Nàìjíríà, especially ẹ̀yin tí ẹ wà ní ìlú yìí, kí ni àǹfààní tí ẹ rí gbà ní Nàìjíríà, ẹ̀yin tí ẹ wà ní ìlú yìí? Àǹfààní àbọ̀ tí ó dàbẹ́ ni pé ó ní ọ̀tá mi lára já mọ̀ pé mi. Ẹni? Mo ní ó ní mi lára ní mọ̀ fọ́ orí ẹ̀sà àdùbà ní mo rí kẹ̀ nínú ma ẹbí panẹ́. Ẹ̀sẹ̀ ó ẹ̀sìn jíjẹ àti ìyá ló kó báyìí láì jẹ ta fà á gbẹdọ̀ lọ́wọ́ kó yà ṣiṣẹ́ mọ̀ fà á pa kú sóko. Àwọn wo ló rìn yín lóko? Àmì rà ń wò náà ṣàdé ìyá lu ní lúgbó oko kan fún ọ̀fẹ́ pa kété ìtàgé ìtúkòkò. Àṣàbọ̀ àdé pátápátá ara ìyèdókò mú ká jẹ. Gbòòrò ni làbá yìí o. Ẹ jọ̀ọ́ mọ́mì mi, ẹ jọ̀ọ́. Àwọn tí ẹ̀ ń sọ wọ̀nyí, ṣé àwọn ọmọ Yorùbá ni wọ́n ni àbá àwọn? Haúsá. Ẹni? Haúsá. Lọ́jà sóko. Bẹ́ẹ̀ni. Tí wọ́n sọ pé ẹ gbọ́dọ̀ wá sóko. Bẹ́ẹ̀ni. Tí wọ́n ní wọ́n fẹ́ pa yín. Ìka fi olùkọ́nìkà fi yín lóko látàná láti jẹta títí dòní àpapọ̀ pátápátá. Ní àwọn Haúsá ní ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni o. Tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ yẹ kí rí bá èrú rẹ̀ bá a báyìí. Ara yẹ jẹun, ebi pa, ìrìn òṣèré àná ti ní àpò òní. Màmá ìjọ ẹ̀ ti tó ọmọ ọdún mélòó báyìí? Mo tó 70. 70 years. Ẹ láti gbà tí ẹ dẹ̀ ti gbọ́njú, láti gbà tí ẹ ti wà kékeré, kò lè sáfàdí kọ́kọ́ tẹ́ jẹ ní Nàìjíríà. Wọ́n jàlùfàdí ní Nàìjíríà, ṣùgbọ́n lẹ́rùn àti bí ọdún mẹ́jọ sí lè báyìí. Ó dàbí ẹni fọ́ kọjá mi bá fún nira. Ìnira. Bẹ́ẹ̀ ni o. Ni ẹ ti ń jẹ. Wọ́n jẹ adùn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọjọ́ bọ̀ ká yàrá ń kọ́rọ́ àríra. Ká yàrá ń sísì àríra. Ká yàrá ń sílè méje àríra. Bọ́bá ti mọ̀ ní 2,500, 3,000 bá wẹ̀ra wọn ọbẹ̀ débi kan ní ká lè jẹun. Ó nira gidi. Ẹ ṣé gan ni màmá mi, ẹ ṣé gan ni mà. Ẹ yọ kí ni ìjẹ́ ẹ̀yin nígbàgbọ́ pé tí a bá gba Yorùbá nation wípé ẹ máa ní ìfọ̀kànbalẹ̀ wípé ohun gbogbo máa dẹrùn fún yín? Ká bá gba léṣẹ̀dọ̀ gbogbo ọmọ Nàìjíríà àti oníkọ́kọ́kọ́ méjì. Tá bá gba Yorùbá nation, ẹ jẹ àǹfààní tó pọ̀ gidi. Bẹ́ẹ̀ni kọ́lọ́n ké fúnra ká ṣe lébẹ̀ náà ṣe kán yóò dùn wá. Ẹ ṣé gan ni màmá mi, ẹ ṣé gan ni mà. Koikimedia bringing the world closer to your doorstep. Ìlú Itaogbolu náà láti wà náà báyìí tí a ti ṣe rally, mega rally yẹn. Àná àwọn tí ẹ bá dẹ̀ ń wò, ẹ rí pé àwọn ọmọ ìlú Itaogbolu, àwọn àgbàlagbà gan àti ọ̀dọ́ àti ọmọdé ìlú Itaogbolu, ẹ rí wípé wọ́n ní ìyà yìí ti tó gẹ́, wípé àwọn ò jẹ ìyà mọ́, wípé àwọn fẹ́ kúrò ní oko ẹrú, wípé àwọn fẹ́ gba òmìnira títí wọn tó jẹ́ Yorùbá nation, wípé Yorùbá nation ni àwọn fẹ́. Ìjẹ́ ríyà gan tí wọ́n ní àwọn jẹ, wọ́n ní wọn ò lè lọ sóko,
wọ́n ní àwọn Fúlàní lé wọn ní orí ilẹ̀ bàbá wọn wípé àwọn Fúlàní sọ wípé àwọn Haúsá àti Fúlàní sọ wípé anybody tí wọ́n bá rí ní oko wọn wípé wọ́n pa wọn ní pé wọ́n gbọ́dọ̀ tún wá sí oko yìí ni wọ́n dẹ̀ sì ń lọ tí wọ́n fi ń jẹ tí wọ́n fi ń mu nítorí wọn ò rí àǹfààní kankan tí gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà tí ó fún wọn wọn ò rí kò sábàní tí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì tó ń fún wọn wọn ò fún wọn ní owó wọn ò pèsè oúnjẹ fún wọn wọn ò pèsè omi fún wọn wọn ò pèsè ọ̀nà fún wọn wọn ò pèsè iná fún wọn oko yìí òun ni wọ́n rí tí wọ́n lọ tí wọ́n fi ń bọ́ àwọn ọmọ wọn tí wọ́n fi ń bọ́ra wọn àwọn Fúlàní wọ́n tún wá tún sọ wípé ìrọ́sẹ̀ pé wọ́n tún gbọ́dọ̀ wá sí ibẹ̀ ìjẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀ ní orílẹ̀-èdè location 419 ìjẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀ àwọn á ní pé àwọn ò wá mọ́ o àwọn ò di ìyà mọ́ o wípé àwọn ò wá ìyà mọ́ o wípé Yorùbá nation ní àwọn. ẹni. àfẹ́ Fúlàní. kí Fúlàní máa lọ Yorùbá nation. ẹni. àfẹ́ Fúlàní. kílẹ̀ sọ. àfẹ́ Fúlàní Yorùbá la fẹ́. Yorùbá la fẹ́. Yorùbá. bẹ́ẹ̀ ni àfẹ́ Fúlàní. ṣe ìjẹ́ ẹ̀yin náà ti ń gbọ́ ohun náà tí mo sọ náà látàárọ̀ wípé àwọn ọmọ ọkọ ìlú Itaogbolu àwọn ni ẹ̀ ń gbọ́ ọ̀kan tí wọ́n sọ yẹn wọ́n ní àwọn ò fẹ́ Fúlàní mọ́ wípé Yorùbá nation ni àwọn ń fẹ́. Ẹ ṣé gan ni Koikimedia bring it the world closer to your doorstep. Àti kúrò ní Itaogbolu ibẹ̀ náà ni a ti wà àti kúrò ń bẹ̀ rárá. Ẹ ṣé gan. Close forever. Koikimedia bring it the world closer to your doorstep. Àti kúrò ní Itaogbolu ibẹ̀ náà láti wà ní ìpínlẹ̀ Ondo. Ibẹ̀ láti wà tí a ti ṣe rálì yìí tí a mú wá sí ojú ìwòran ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko ní ẹ̀yìn odi. This continuation of jihad. Daddy Kaso sir. Yes sir. Yes sir. Bàbá ìjọ kí ni orúkọ yín sir? Sir. Ẹ má bínú ẹ̀yin aráalé. Àwọn bàbá yẹn ti dàgbà. Wọ́n ní tẹ́ bá rí gan rí pé ohun wọn ò jágere
ohun tí a sọ nìyẹn pé a ní wípé tí a bá gba Yorùbá nation àwọn arúgbó wa ètò ààbò tó péye á wà fún wọn. Ẹ bá wo bàbá mi yẹn báyìí ẹ rí pé ó yẹ kí ìjọba Nàìjíríà kó ṣe ètò ààbò tó péye kó ṣe fún wọn nípasẹ̀ ètò ààbò tí ò péye tí wọ́n ṣe fún wọn ẹ rí báyìí àti lè sọ̀rọ̀ wọn gan kò dá mọ́rán àtọ̀ kò já geere òun ló yàn fi sọ pé àwọn ò ní agbára láti pé kí àwọn lè sọ ọ̀rọ̀ tán fi ní pé kí a máa lọ wípé ohun tí à ń ṣe wípé àwọn fara mọ́ gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ fún mi wípé ohun tí à ń ṣe pé àwọn fara mọ́. Koikimedia bring the world closer to your doorstep. Ondo, wake up! Ondo, wake up! You, they wake up! You, they wake up! You, they wake up! Ẹ má jẹ́ kán tọ̀ yín mọ́! You, they wake up! Ayé pé máa mú gàyín pé ń ṣe o. Ẹ máa jẹ ẹ̀yà kẹ́ bá ti gbẹ́ tó bá. Ọ̀rọ̀ ẹ̀yẹ kan ti tún ká lọ bẹ́ẹ̀kì yìí. Ìlú Itaogbolu ni a ti wà ní ìpínlẹ̀ Ondo, ibẹ̀ la ti wà lọ́wọ́ tí a ti ní rally wá sí ojúwòran yín. Koikimedia bring the world closer to your doorstep. Ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko ní ìrìn àjò ní ẹ̀yìn odi ẹ jọ̀ọ́ ẹ má bínú ohun tó ṣẹlẹ̀ ni wípé máa di bókàsì sí báyìí but a ti ń padà ń bọ̀ torí àti ìparí rally náà a ti ń padà ń bọ̀ ẹ ṣé gan ni. Koikimedia bringing the world closer to your doorstep. Àkí ẹ̀yin olólùfẹ́ Koikimedia ẹ ṣé gan ni. Koikimedia bringing the world closer to your doorstep.